láti lè wí. Èyí tí a bá wa Gbàmàgàdì sọ yìí ó bá mi lójijì. Àmọ́ bí tí olúwa yín bá ti wà bá wa gbà ní Gàmbàrí, mo sì gba máìkì inú wọn dùn, wọ́n máa ń fẹ́ bẹ́ẹ̀. Kò sí tó bí ìfẹ́ ni. Àbá wa ọlọ́lá wa àbá àwọn máa gbà fún ìrora tí wàá gbẹgbẹ rẹ̀. Lẹ́ẹ̀kan sí nígbà tí wọ́n kéde wọn kálukú lọ kí wọn, àwọn náà wá bá ṣe wà nínú mọ́tò yìí wá ń sọ fún àfáàjì mo níbi tá à ń lọ yìí ọlọ́mọ mọ́ ayé ọ̀rọ̀ wá fún wa ń bẹ̀ ká má rí kankan sọ ń bẹ̀ o. Wọ́n nítorí pé kálukú náà ń lọ ìran mẹ́ta sí lọ́wọ́ kí àbá ìmọ̀mù ń jọ̀hún tó fi dì sí ìran mẹ́ta náà ni wọ́n ń kí wọn àbá ìmọ̀mù Gàmbàrí ìran mẹ́ta ni wọ́n ń kí wọn. Ìgbàdá parí lọ́dọ̀ wa mọ́ àgbà ní Gàmbàrí ní ìjẹta bí wà sí kan àti àwọn mọ̀lẹ́ mo wá ní a ṣe ipa wáyé lásìkò yín ẹ wá ẹ̀ńdọ́sì wa láàfa àwọn ọmọ àgbà ní òun wà sí ni mo á dọ̀rọ̀ padà ń gbà tí a jòkó pẹ̀lú wọn níjọ́ tá a wá lọ́kì àwọn ìmáàmù mo á ní ìníwì kankan wọ́n wá ní kí ló dé mo ní ẹ̀ kálukú kan lọ wí ni ọlọ́run lórí inú kálukú mo ní ìran mẹ́ta ló wá kí wọn. Ìran alákọ̀ọ́kọ́ náà àwọn tó wá kí yín ẹni tára rẹ̀ tọ̀ fún yín ara rẹ̀ ló tẹ̀ ọkàn rẹ̀ ò tẹ̀ àmọ́ ẹ̀ lè mọ̀. Ẹlòmíín wá ń bẹ bá ara ṣe rọ̀ òun náà ọkàn rẹ̀ náà rọ̀. Ẹlẹ́ẹ̀kẹta ọ̀nàdẹ́ pé ọwọ́ aṣojú ayé kẹ́mọ́lára náà wá ni. Àwọn wá ń jọ òun wọ́n wá láwọn fún mi ní ìṣẹ́jú mẹ́wàá. Al-Amin Al-Gàmbàrí mo kàn fi stein lẹ fóònù mọ́ ẹtí ni akàngbẹ̀gbẹ́ jáde ni. Wọ́n gbà tán ní ìṣẹ́jẹ́ ńlẹ́ sí ń bọ̀ wá mo wá rí sí kọ̀ọ̀kan mo kàn lọ mo mọ̀ pé ní fìdí tá a wà yìí àdúrà ti gbà débi pé kò sí bá a ṣe fẹ́ pàdé wọn fìdí àápàdé ńjọ́ kan mo á ní gbogbo àwọn tí kálukú wá ń ṣe wáàsí fún ọjọ́ náà ìmáàmù kọjá tí wọ́n lè ṣe wáàsí fún wọ́n ti wà ń bẹ̀ tẹ́lẹ̀ already àmọ́ ẹni tẹ́mi ó kàn fi kún ni pé inú gbogbo àwọn àfáà tán sọ̀rọ̀ gbogbo adùn ọ̀rọ̀ bàbá wa Sheikh wa Abdulfatai Aribidesi èyí tán sọ ní Jímọ̀ wọ́n wá ní àwọn ọmọ àgbà pé ẹ kàn gbé àwọn ọmọ àgbà tàná ẹ kàn gbé wọn síwájú fck study bẹ́ẹ̀ sì jùkú bá a ṣe kéré mọ̀ yìí fífi kọrin kan jọ tí Abdulsalami ọ̀nà ti mọ̀ pé always ó ní innal imama huwa al-bashiru bi khuluqihi Abdulsalami dáhùn. Ṣíṣe àbáwá ìmáàmù àgbà túláàsì gbogbo ẹ tọkàn rẹ̀ ọba rọ̀ wọn ò bí dáa ara rẹ̀ gbọ́dọ̀ ọ̀rọ̀ nídìí ọkàn rẹ̀ sáà ti rọ̀. Nídìí Ọlọ́run máa ń tó bẹ́ẹ̀. Prince àwọn àgbà tàná ètò ìjẹ́kọ̀ọ́ ètò ìtàn láàárọ̀ tiwa yìí wọ́n fi wá sọ ọmọ ni tówó kọ́ kọ̀tàn tówó kọ́. Èyí sọ fún àwọn ọmọ àgbà ní Gàmbàrí mo ní inú àwọn tí máa ń wọlé àwọn ọmọ àgbà nínú yàrá ní bẹ́dúrúmù wọn tí èrò ní sásọ lára àwọn àwa wà nù wọn. Wọ́n ò rí pé àjọ ọmọdé àwọn òsì jẹun bíi táwọn bàbá àgbà Mọ́lágájì àwọn ọmọ àgbà kó àpọn ṣe wà lábújá tọrọ tó ní títán déhùn inú àwọn tó ń pè lọrin àwa ń bẹ pé àlùbáríkà bò tún ni ṣé wàá gbogbo lọrin wà tá a là wá tí àwọn ọmọ àgbà rántí wa. Àbáwá ọlọ́láwá ìmáàmù àgbà ẹlẹ́gùn gbàtà wọlé bá a ṣe sọ àwọn ọmọ àgbà bá a ṣe máa ṣe lọ fẹ́yìn náà nù ú. Ẹlòmíì ń bẹ àlejò pàdé ń fìdí sẹ́yìn pé ó kúrò ọlọ́run lọ́rùn kan bí àná ilé ọba kò wúkó bí a síbẹ̀ ni. A máa bí àná sílé ọba ìtàbí ṣe a ní àbá alimigdad a máa bí wa sílé mọ́mù náà àwa náà lè jẹ́ ó sì lè mọ́kàn wa. Àbọ̀bọ̀ yìí ọlọ́run ṣe gbé wa síbẹ̀ òun náà àwa náà wọ́n jẹ́ màmúmù ní ẹ̀yìn wa sáfù òfin ní gbòfò
ìmáàmù Jimba àbá ìmáàmù bí ìlú ṣe tóbi tó ọlọ́run kọ́lá ìmí tó fọlá wọn bẹ lọ́hùn ọlọ́run nìkan tẹ́wọ́ gbà yín èyí tí wàá fi sọ̀kalẹ̀ tọ́lọ́run fi wá ní pé òun ti máàkì ní sánmọ̀ ìyẹyẹ àti àwọn ará lẹ́lẹ̀ bí àwọn ará sánmọ̀ bá tẹ́wọ́ gbà yàn àwọn ará lẹ́lẹ̀ ò lè tẹ́wọ́ gbà yàn èrò tẹ́wọ́ kọ́ kí níjọ́ àkọ́kọ́ òun sẹ́rí ohun àwọn ọmọ àgbà tẹ́wọ́ kọ́ mọ́ ẹ ti kó gbọ́ arúgà lókè kí ló wá kù mọ́ àwọn ọmọ àgbà ti lọ ẹ jẹ́ káwọn bá ilé iná tẹ̀lé lọ. inú àwọn tẹ́gbẹ́ tó bá wà lóde àwọn ọmọ àgbà ilé jẹ́ èsì àwọn ọmọ àgbà wọn lè lọ́ bá wọn pé àbá kí ni ẹ̀ bá sì jẹ́ ká jí kọ́ lọ báyìí wọn ni àlùmọ́bára ṣé báwọn náà ni ẹjọ́ máa lọ bẹ́ẹ̀. àbáwá ìmáàmù àgbà orin tí fẹ́fẹ́ wá kọ ni pé ọwá ní ìnnàlì ìmáàmà kò sí tóore tó lọ lè ṣe fún yẹn nílọrin ọ̀gá orin náà ni pé kọ́ yẹn fi wà kún fẹ́fẹ́ wá ní ìwà lìbàṣírù ìwà àwọn náà lẹ́yìn náà wá ní ṣe lọ́tọ̀ bí táàtà náà bá dé àwọn èèyàn máa ń sọ̀yàn gan àwọn àgbàǹgàbàrí níjó ni ẹ wá sọ̀rọ̀ àwọn mọ̀lẹ́ pé ẹ ṣe bẹ́ẹ̀ ṣe máa ń ṣe ẹ tó lè gbélú yí pẹ́nu. àṣọ́bì ọ̀yà mọ̀ ọ̀kan sí wá. àṣọ́bì dáhùn. ọ̀yà wá kí ẹ̀rọ kan sí tó ṣe déédéé ká ṣe ó túbọ̀ ń dòní. àtàásùf tó wẹ́ bàálù yìí jẹ́ ẹ wá dénjò níjọ jímọ̀ ẹ wá ṣe ó túbọ̀ pé àti mọ̀ẹ́ka sí o àtàdàbí àti sùmọ̀lá ẹ má jágbọ́n wọn kan mọ́ o àlìtẹ̀hádù kù wà ẹja sọ̀kan ni ẹyẹ níwájú. àbá àwọn ọmọ àgbà nínú ìjọ kan ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ ìtàn okòólà tó travel ọ̀rọ̀ kan wá ṣẹlẹ̀ àwọn lọ́dọ̀ àwọn mo pe àwọn gàmbàrí ní kẹfẹ́ àgò kan mo dá àwọn ẹ̀sẹ̀ kúrò ọ̀rọ̀ àwọn ọmọ àgbà ní àwọn ọmọ àgbà ní nǹkan kan sì ń ṣẹlẹ̀ ẹ wá sọ fún wọn pé ká dáa tó bá wọn o tá a bá dé àmọ̀ bọ̀ èyí rẹ̀ àti ìbúrọ̀ gbọ́ nǹkan mọ́ ìkànnì sì lọlẹ̀ lẹ́ẹ̀kan náà. láàrin èmi àtọ́lọ́ ọmọ abẹ́lọ̀ gan àwọn ọmọ àgbà tí èmi bá lọ sí haram èmi máa ń tọrọ àdúrà kan gbàmúrágàjì èmi máa ń sọ pé Allahumma tawujini bitajil izzi wa ridha wal karama tí n bá wà ní haram yìí máa ń tọrọ rẹ̀ àwọn ọmọ àgbà á ké fati àkànnísìn gbogbo abáṣepọ̀ tó yìí mo fẹ́ kọ́lọ̀ ń dákun ẹ̀yẹ má kí ẹ̀kàn dàníyàn ni gbogbo abáṣeke yìí àṣẹ tí ń bẹ́ẹ̀ ọlọ́run bá pápọ̀ kó bá fi sẹ́nu yín gbogbo ń tẹ́ bá tẹ̀ nílùú yìí ọlọ́run jẹ́ ọmọ ìgbà títẹ̀ gbogbo dákẹ́ má ṣe bá òun kó sì máa rí bẹ́ẹ̀ ọjọ́ erí kọ́ bọ́lọ̀ bá ti bùn yàn bẹ́ẹ̀ bá ní kéèyàn dákẹ́ tí ọba dákẹ́ ọlọ́run kọ́ máa wí mọ́ bẹ́ẹ̀ bá ní kéèyàn máa wí ọlọ́run ni ọmọ wí ọ̀dà máa wí lọ àwọn ajé ká ké fáti àkàn àwọn abiyamọ aṣáájú mi nu iṣẹ́ wọn ní jẹ́ kò sẹ́ni tí ò ní tiẹ̀ àbáwágbà Malagaji bá ṣe jẹ́ spíkà àwọn mọ́mọ́ àwọn èsì mọ́mọ́ àwa náà dára wa máa. يلا رحم الله حياته السيد الفاضل ابن الأفاضل سليمان ابن عبد العزيز وكذلك أهيئ الشيخ الأكبر والعالم النيرير سيد الفاضل ابن الأفاضل سيدي إمام محمد البشير بن محمد بن السيدي إبراهيم الدسوقي بن سيدي عبد الملك رضوان الله تعالى عليهم أجمعين آمين أدواتي بركات العشر ومفتاح النصر الشيخ الإسلام وبركة الأنام مولانا الشيخ الهادي إبراهيم ابن الهادي عبد الله àdúrà tí wọ́n fi bẹ lọ́hùn òun láti náà fi bẹ lọ́hùn fún imam bàbá wọn bẹ lọ́hùn pé waj'al hayati
كلها جمال وعند موتي تم الكمال وجعلها وعند موتي تم الكمال. بابا شيخ إبراهيم نسأل الله تعالى رضي الله تعالى عنه شيخ الإسلام والطريقة. رضي الله تعالى. wọ́n ní ọlọ́run gbogbo ìgbà tí mo bá lò láyé ìjìnlẹ̀ كل àkúrò ما جمال. àbàbáríkà ìjọ tí sẹ́kù ń ṣe àdúrà wọn àbí tọrọ fún ìmọ̀ máa gbà tó láti ní kí n ṣàdúrà fún ìmọ̀ nítorí lára àwọn àbá àti kọ́mà ní ké ni wọ́n wà tẹ́lẹ̀ tó tó wá di bàbá gbogbo òlu. ọlọ́run gbogbo ìgbà tí ó lò pẹ̀lú ẹ̀mí gúngùn. كلها جمال. ẹ sàmì fún ìmọ̀. آمين. pẹ̀lú àlàáfíà. آمين. wọ́n bá ti gègé bọ wọ̀jálẹ̀ àyà ti kúlù ájà máa lù. èyí ó tu yóò ṣe tàlí yóò ṣe ṣẹ́lù kò ní tu dá. ọlọ́run ìmọ̀mù lọ́sàdùn náà ayẹyẹ náà àyà kàkà kúlù ájà máa. àbàtò ibẹ̀ lọ́run gbogbo ń tẹ́ lò pátá pẹ̀lú àlàáfíà ó dá sí pé gbogbo ẹ̀ pẹ̀lú ẹwà ní kó máa jẹ́ ìdùnnú kó máa jẹ́. وكذلك ندعو الله بذلك لإمامنا الأكبر في حارتنا السيد سليمان بن bá عباس. a ti tọ́lọ̀ bá a máa gbà fún gbogbo ìlú Ìlọrin bẹ́ẹ̀ náà la ṣe bẹ́ẹ̀ fún bàbá wa gbà ìmọ̀mú àgbà ìmọ̀mú àgbà ní. ẹnu wa ti wáyé wà fún wọn lọ ọlọ́run mẹ́jọ kájú lọ. Amina. wọ́n sì fà á lẹ̀ dé yín wálé. Amina. ìdámọ̀ ò tí tàmàlẹ́ ká máa lọ. Ṣé Ibrahim yóò dá àtúbàrọ̀? Bàbá yóò lọ wà ní ìdààmú ọtí nígbà tó bá ṣe tá tó pè mí sọ́dọ̀. táwọn ní kàmá lẹ́ni ti wà lẹ́ni tó pé pérépéré. báwo bàbá náà yín náà ti wà lẹ́ni tó pé pérépéré. Àmín. láti ibi tẹ̀ tí ń bọ̀ lọ́hùn. ọlọ́run náà ṣe bẹ́ẹ̀ fẹ́ ilé kéèkì náà ẹgbẹ́ àwọn. Amina. اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله وقدره ومقداره العظيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. أخوكم في الله ومحبكم على الدوام محمد نور الفيض. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. ẹ lọ kí bàbá mọ́lá Bukhari kí lọ wí. àwọn wà sí àgbáyé bisimilayi kúlù fún ọ̀la. wọ́n ní kí n dákun kí n bá wọn fi ọ̀rọ̀ ìmáàmà yìí sínú àdúrà kódà wọ́n wí pẹ̀lú ẹnu tilé ipe kí n máa bá wọn fi sínú àdúrà ipe pẹ̀lú orúkọ àwọn bàbá wa Sheikh wa Miqdad Gidado Mazankore pé wọ́n mọ̀ yìí pé ẹni ọlọ́run púpọ̀ ni wọ́n á ní kí n bá wọn sọ fún kí n bá wọn pàṣẹ fọ́lọ́run pé kọ́lọ́run ó ṣe é bí wọ́n ṣe wí ń jọ́rẹ̀ mú ní àkọsáṣẹ̀ kẹ́kẹ́ lẹ́nu mi àmọ́ gbogbo wọn wọ́n ṣe dáadáa àlùbáríkà nǹkan tí wọ́n fi kọ́ wa
ọlọ́run wọlá bẹ́ẹ̀ ọlọ́run yóò ṣe fún wọn ọlọ́run sì gbé wọn débẹ̀ ọlọ́run kó má sábà wá kí kó bá ṣàlékún ẹ̀mí gbọ́n tàláfíà ara fún yín la ilaha illallah. bí mo ti wá ṣe tẹ̀rẹ̀hìbù yẹn náà ń wí ní advance kalẹ̀ ipe adùnkí wọn pé wada'an laka husnu thana'in wa narju min ba'di tana'in liqa'an min ba'di liqa'in ghimaraka dawman sanakhudu. bí àwọn bàbá wa ṣe wá ìkàlẹ̀ ní bíbá yìí ní òní tí ń jẹ́ àkọ́kọ́ ìbẹ̀rù yín wò tọ́jú ọ̀fíṣíà sí ọ̀dọ̀ àwọn bàbá wa ẹlẹ́kejì mọ̀ ọlọ́mọsàbà ṣàlékún dáadáa wọn ọlọ́run kọ́ mọ́sẹ̀ lẹ́yìn ní àwámọ́ dáadáa tó pọ̀ ọlọ́mọsàbà ṣe fún yín ọlọ́run kó ṣe fún àwa náà a dúpẹ́ fọ́lọ́run látara yín àlékún yín dáadáa ọlọ́mọsàbà ṣe fún yín la hawla wala quwwata illa billah ọlọ́run kó fi yín sínú àwọn alladhina yuballighuna risalati llahi wa yakhshawnahu wa la yakhshawna ahadan illa Allah. ìbẹ́ẹ̀ ni kọ́lọ́run kó bá ṣe fún yín ọlọ́run sábà kọ́ yín máa ṣe la hawla wala quwwata illa billah. gbogbo àlfáà ọmọ abiyama àti àlfáà albarka gbogbo wọn náà wọ́n ti bá wa gbà yín ní àlejò tí a bá ní nǹkan jù báyìí lọ ni a ti sọ fún wa yí pé wíwá yín in nahnu zurnakum فبفضلكم زرنا وإن أنتم زرتمونا فبفضلكم زرتمونا. tó bá yẹ pé bí wá àwọn yìí ọlá àwọn náà lọ fi wá báwa la bá lọ lè kí àwọn bàbá ìmámù àwọn náà wọ́n sílẹ̀kùn wọn lẹ̀ tí a fi lọ lẹ̀kùn yín ọlọ́run níjó tì láíláíláí fún dáadáa la hawla wala quwwata illa billah wala bismillahi al-fatiha. بشير للإمارة كلها لقد جئتنا بالبشر قد لاحق الدجى وكيد من البلوى ومن كل حاسد ومن شر إبليس الذي كان قد طغى لمن كان عني جاهلا فقال من رشيدة اسمي بإذنا سابقتك فاتملكم. Assalamu warahmatullahi. Ẹ̀dọ́gà wọ́n wá ní wáìtì ni ó ṣe. Wọ́n tó lọ ṣe bíláàkì ìlú rẹ̀ náà wá. Wọ́n ní ọ̀pẹ ti ṣe tọ́nà ṣé wọ́n ṣe bíláàkì ìlú rẹ̀ ìjọba ìnáwó àgbà. Àwọn àgbàkà ló ti rí bẹ́ẹ̀. Àwọn òbí. Ẹ ṣeun sà. Ẹ ṣeun wá. Inú òkúta ìlú náà láti dé yìí. Látàwọn kò lọ, fẹ́ràn àwọn ọmọ yín. Fẹ́ràn àwọn. Ìkẹ́kẹ́ ṣẹlẹ̀ ní Báṣọ́ ní ṣe pariwo. Gbogbo ibi tí wọ́n mú lọ kò sẹ́ tó ti fún yín dọ́là. Ẹ̀yọ́ mi náà, wọ́n bẹ̀ lára dà. Wọ́n bẹ̀ lára. Ìwọ́n bẹ̀ lára ní èso mọ̀ $100 fún ọ̀sẹ̀ pọ̀ wọ́n mọ̀. Wọ́n tà wá ní ó fún $1 fún ìsàfà. Òṣùwọ̀n àdúgbò yìí tó ní rí nínú lára bàbá. Gbogbo àwọn àtàǹsẹ̀ fúgàmù wọ ọ̀rẹ́ ti wà wá àwọn àdúgbò yìí. Àlọ́ yá yẹn láti ta. Dókítà ní sọ̀rọ̀ láti ẹ̀ka. Fáàrí bàbá náà ni àwọn àdúgbò yìí náà fáàrí bàbá. A tún wá ní àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ bàbá bí amẹ́ mọ̀ bọ̀. Ọkùnrin ọlọ́run náà ń bá yà.
البشير اسمعوا يقول الله جاء البشير وكل يذهب البرهان ọ̀rọ̀ mọ́ kàmá yìí tún tọ́ ìbáríkà bà lọ́wọ́ pé ọkùnrin ọlọ́run ọlọ́run ní tó bàjẹ́ àmín ọmọ dá sí àmín aláàjẹbí àmín. ẹ̀rọ pọ̀ lé bàbá àwa ní àwọn dàgbà dé torí bàbá kan bẹ gbogbo àwọn ọmọ tá à ń sọ̀rọ̀ yìí bàbá wa ni wọ́n kò sọ ọmọ tí ń sọ̀rọ̀ ládùúgbò tí mo wé kù sí mo rà lẹ́sẹ̀ tí mo rẹ̀ fáyì. àmọ́ mo fẹ́ kí gbogbo àwọn ọmọ yẹn kí bàbá wa ní àlọ́ tẹ̀ wípé gbogbo bá rí tẹ̀dá gbogbo bá wọn kéwù yìí o wọn bá wa nínú ẹ̀rọ àlùbáríkà wá sí ìrànwọ́ ẹ̀ bá bàbá kan gbọ́ ọmọ tí ó kù mí lágbo rẹ̀ ti pàtó ọlọ́run ò sí bẹ́ẹ̀ fún wa. àbáwá àdókòtún alùpùpù ẹ wá kí bàbá yẹn wọ́n má gbà. àlùbáṣírù ẹ wà kúlẹ̀ náà ni o. wà kúlẹ̀ yóò ní ìlú فيه المشاعر ابتهاجا وأنسا هكذا هو اليوم المشهور الذي يستكمل فيه حيمة طالع اليوم لما صبروا وكانوا بآياتنا يوقنون والصلاة والسلام الأتمان الأكملان على خير البريات محمد بن عبد الله وعلى آله وصحبه الهداة والتابعين ومن تبعهم بإحسان إلى يوم المجازات. أصحاب الفضيلة والسعادة، حضور الكرام، وجوه الأعزاء، السادة والسيدات، كل باسمه وجميل واسمه، السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. حين تتنزل السكينة في منازل القلوب وتتسامى الأرواح بأريج الفضيلة تكسر البلاغة عن مدى المحبة. Olúwa ti ṣe yín èèyàn, Olúwa ti pè yín sọ̀rọ̀, gbogbo tí ó pè ṣáájú mọ̀ nígbó, á lè ọ̀hún àgbà mọ́ṣáwọlá nàbí má ní nǹkan náà ṣẹlẹ̀ sí i. Olóhùn náà máa mọ̀ tó lẹ́yìn lọ́kàn, lọ́dọ̀ mọ́ wá léèyàn lọ́kàn tó sì kàn án. إذا أكرم الرحمن عبدا بعزه ولا يكبر المخلوق يوما يهينه. èmi ni wọ́n yàn ọ́ tọ́lọ́hún wí o láyà kìdírò lè mọ àlùkò yàwó mọ ìyàhìn lóhùn ojú òní kì í láéláé ẹ ní sísọ ẹ ní sísè bàtà ni wọ́n kó hàn yìí ọlọ́run ní ẹjọ́ wọ bàtà náà abẹ́lẹ́ òtún yẹn ọlọ́run ẹni ọlọ́run ọlọ́run àìmọ́ àgbà náà gàpàrí ọlọ́run tá a sọ yìí àwọn ni wọ́n ń sọ اللهم بدل لهم مكان خوف عمرو ومكان ذل عزه ومكان مرض عافيه ومكان بكاء ضيقا ومكان صبر خيرا ومكان عسر يسرا ومكان فجر غنى وبالإجابة جدير يا نعم المولى ويا نعم الوكيل وبالإجابة